ẹni ó ṣerú ẹ̀ fana Muhammad fana bíi ti tóni lawula Abu Tholib lawula Abu Tholib tí jẹ́ bá kọ̀ bọ̀ anabi Islam ò ní ogun ti kó Islam lọ Islam ò ní dé yàyí kò tiẹ̀ ní tàn rárá torí pé risala tọ́lọ́hún fẹ́ fana Muhammad Allahu alayhi wa sallam ó ti wà ńlẹ̀ tọ́lọ́hún ti sílẹ̀ kalẹ̀ khatamu nabiyina rẹ̀ ó ti wà ńlẹ̀ imamul mursalina ó ti wà ńlẹ̀ alukurani ti yẹn na gbogbo tọ́lọ́hún fẹ́ fana anabi ti wà ńlẹ̀ àti Islam ni àti gbogbo ẹ̀ ó kú kẹ́ni ó ní ó dé kágbé fún nígbà ẹni ó ní ó dé ọbọ̀ sọ́dọ̀ àwọn kèfèrí ibẹ̀ ló ti jáde. Sallallahu alayhi wa sallam. bàbá tó bí ó kú ìyá tó bí ó kú bàbá rẹ̀ ó kú ọwọ́ á kú Abu Tholib tí jẹ́ ẹ̀gbọ́n bàbá ẹ̀. Abu Tholib yìí lọ́wọ́ gbà wípé ọmọ Abdullahi àbúrò mi rèé èyí máa tọ́ ìjọ náà kèfèrí ni wọ́n ọmọ Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí tọ́ àná Muhammad. Sallallahu alayhi wa sallam. ìwọ̀n tọ́ ọ̀bọ̀ wa kí bí isa nabi o tó dé ní ti ń tọ́ ìwọ̀n ń tọ́ pẹ̀lú dáadáa kọjá mbẹ́ kọ́dà débi wípé tó ń ṣe Ọlọ́run bá sùn ńlẹ̀ẹ́lẹ̀ lápèjúwe yóò wá ní kí yóò wá jí pé Muhammad ǹdẹ yóò wá àwọn ọmọ tiẹ̀ tó bí yóò wá ní ẹ̀sọ́ kalẹ̀ wọ́n lè gun eré bẹ́ẹ̀dì yóò gbé ọmọ àbúrò rẹ̀ lérí bẹ́ẹ̀dì yóò wá gbá àwọn ọmọ tiẹ̀ sílẹ̀ lẹ̀ ó ti yé torí pé Ọlọ́run ò ní kọ́rọ̀ ànábì ó dàrú láti pilẹ̀ ó jáde lára bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọwa bàbá tọjẹ nìire Anabi ni ma waladat ne bàbá yìí na kọtù o ti bá èèyàn bú kan òbí mi rí láti àtọlẹ dọlẹ kòsọ yìí bàbá kẹrin tí kòsọ yìí bí Abdulmanaf bí Hashim bí Abdul Muttalib láti bẹ àtìyá àti bàbá aṣẹ́wó òsínú wọn aláburú òsínú wọn èèyàn bú òsínú wọn lè jẹ́ kèfèrí àmọ́ wọn ò já aláburú wọn ní dọ̀míìrù tó dáa nígbà wá di wípé àwọn yóò náà wá kú náà wá gbà ọ bẹ̀rẹ̀ sí tọ́jú ẹ̀ ìgbà tí ń tọ́jú rẹ̀ ọ fẹ́yàwó fún kọ́bílà lìbíńsà ló ti fẹ́ Khadija fún un tó ṣe fún un ní Abu Tholib wá ní Anabi wá ní mo rí ìyàwó tí ń fẹ́ wọ́n ti fẹ́ kí wọ́n á sọ fún yín ni ó ní bọ́lé wọn ó ní ìran Quraysh náà ni àmọ́ ọ̀tọ̀ ni ìdílé tiwọn ọ wá nítọ̀ ẹ̀ ń sún bẹ́ẹ̀ ọ wá tẹ̀lé ọtẹlẹ ọmọ rẹ̀ lọ tí ń jọ ọmọ àbúrò rẹ̀ tí ń gbé lọ rẹ̀ ọwọ́ adébẹ̀ ìwọ̀n wí pé ẹ̀yin ará àdílé yìí ń sọ fún àwọn Warakatubu Nawfal òun ni ó kù fún Àdíjà ní bàbá níjọ náà ìwọ̀n sọ fún wa wípé inna Muhammad ibnu akhi o Anabi yìí ọmọ àbúrò mi ni o wala hu fi Khadija rọgbà ó ní ọkọ kọlifáyì rẹ̀ wípé man la yuwadhanu fi Quraysh fatan illa roja alayhi birran wa adilan wa sidqan wa amanatan àti amana àti dáadáa àti oore àti kagbo dédé kí wá yan da ní gbogbo ọ̀ràn wa kò sí ẹni ó tó Muhammad àwọn ma tiẹ̀ sì ń bẹ̀lẹ̀ ta ko ti la àwọn àwọn tó nu ọwani wa inna lahu fi Khadija rogba Ọlọ́hun fẹ́ Khadija wala fi rogba abi Khadija Ọlọ́hun fẹ́ ọni fama ahbabtu min ad-dodaki fa alayya sadaki tẹ́ bá gbà lọ́wọ́ rẹ̀ kò ní nǹkan kan ó ti bá èmi náà ní ń tọ́jú rẹ̀ wọn èmi náà ní ọ̀dọ̀ mi lẹ́ti béèrè o òun lọ san sadaki Abu Tholib lọ san sadaki ó sì Ọlọ́run tẹ́ bí gbogbo àwọn ìyàwó rẹ̀ tẹ́ fẹ́ gbogbo àwọn ìyàwó ẹ̀ òun lọ san ti Àdíjà tí ń jẹ́ àkọ́kọ́ ìyàwó ẹ̀ ó rínu àbí bí sàwa dé tán ó tún wá gbà pé ọ̀wá wípé ọmọ tí mo tọ́ nítorí wọ́n ń pè wá pé a máa wá sin Ọlọ́run kan àwọn Kùrẹ́ṣì wa ń bínú wípé Ànábì ò jẹ́ kí àwọn gbádùn gbogbo ìgbà ní kọ̀ndẹ́mù àwọn òòṣà wọn àwọn ọ̀pá wọn lọ bá Abu Tholib wọn mú ọmọ kan lọ ọmọ eke náà ni wọn ni ya Abu Tholib afún ọ ní ọmọ yìí ọmọ eke yìí máa tọ́ títí tí ó fi dàgbà àtòkù rẹ̀ àtàyè rẹ̀ wọ lóní. àmàdégbà nǹkan lọ́wọ́ rẹ̀ wọ́n ní kíni ó fún wa ní Muhammad yìí ọmọ àbúrò rẹ̀ yìí oníbò lẹ́sẹ̀ ọ̀rọ̀ abẹ́ pa èyí ṣe tẹ́ pa onípòjì agbádùn gbogbo ògbà ní àfọ̀sálẹ̀ káfọ̀sálẹ̀ káfíláàtà àti òsálẹ̀ gbogbo ògbà ní bóòsára pòjì agbádùn wàhálà rẹ ti pọ̀jù àpá Abu Tholib ni ọ̀dà bẹ́ẹ̀ làákà yìí ń múnádókò dáadáa ọmọ tèmi kí n filẹ̀ fún yín kẹ́ ẹ pa àmọ́ ọmọ tí kí n bá yín tọ́ kó yé onídàá ẹ̀ bá kéré ibú kú òyìn àyín ogun yẹn ṣe rí ibú ni wọn ni ọ̀dà tó bá wá rí bẹ́ẹ̀ bá wa sọ fún wípé kọ́ dákẹ́ kó ṣe jẹ́ tí ọba ṣe jẹ́ àpá Abu Tholib bá ń bẹ̀rù ó sì Ọlọ́run wá dé ó ní yá Muhammad ó ní ẹ̀sìn tó gbé wá ó tọ́ ni àmọ́ yẹ àyìn wọn ò ní gbà lọ́wọ́ rẹ̀ mọ́ wàá jẹ́ wọn kọ́ yẹ fẹ́ kù rẹ̀ nísìn
torí kò sí ní tí kì í jíṣẹ́ fún àwọn ìyókù mi tí ń bá lọ dákun ṣe jẹ́jẹ́ má pè wọ́n má fi wọ́n lẹ̀ Anabi ni wallahi law wada'u shamsa ala yamini wal qamara ala yadhari ala an atruka hadha al-amr ma taraktuhu hatta yudhira Allahu aw ahlika dunahu. Anabi ni law wada'u shamsa ala yamini kó gbé òrùn bó ti gbóná tó ni kó gbé sí mi lẹ́jì kan ọ̀tún wal qamara ala yadhari bó sùn pàtí tutù bí blọ́ọ̀kù ni wọ́n wá gbé sẹ́jì kan òsì ala an atruka hadha al-amr pé kí n fi pípé tí ń pè wọ́n sí dọ́lọ́hùn yìí lẹ̀ Anabi ni má taraktuhu ó dún wájú Abu Tholib bàbá ní filẹ̀ mi ṣe máa jíṣẹ́ lọ́nà Ọlọ́run lọ́nà mi àtàyò yìíra wúláwù títí tọ́lọ́ wọn fi hàn ayé wípé òun lòun náà mi àwọn àlíkàdúnà òbí ọba wa fi hàn ayé kó wọn kú. Yòǹbó àná Muhammad sallallahu alaihi wasallam yòǹbó àná mi dáadáa sallallahu alaihi wasallam. Nígbà tó wú bẹ́ẹ̀ eré Abu Tholib kan tá a sì ní sẹ́nà kọ́ yẹn kọ́ sọ fún mi pé èmi lọ ń bá wíwá ni èmi tó yẹ pé mi ní ń tọ́jú rẹ bọ̀ wá Abu Tholib fẹ́ràn oṣù Ọlọ́run púpọ̀ ọfẹ́ràn rẹ̀ púpọ̀ ọfẹ́ràn rẹ̀ bọ̀ háyà Ọlọ́run sì sẹ̀sẹ̀ fóun náà ẹ̀sẹ̀ tó sẹ́ fún ni Sayyidina Ali. Anabi ni ana madinatul ilmi wa Aliyu baba. Anabi lé mi Madina mímà Ali ni báàbù rẹ̀ níta nàtọ́lọ́ ń fi sànú Ali débi mímà bẹ́ẹ̀ òun ló ní májúmú gbogbo sọ̀hábà. Ọlọ́run fi kọ́mpẹ́sẹ̀tì báwọn ọmọ tí ń nọ dàbà. Àmín. Yọ kọ́mpẹ́sẹ̀tì ẹ̀yin náà. Àmín. Kí ni mo wá fẹ́ lọ ń bẹ̀ ni wípé Abu Tholib wa ni ya Rasul ya Muhammad ó ní ṣe bó ti wínú ó ní bẹ́ẹ̀ ni bó ti wínú ó ní bẹ́ẹ̀ ni olóòní filẹ̀ ó ní bàbá wù ó ní kàkà bẹ́ẹ̀ kọ́ ya kú olóòní kú wàláhì. Wallahi lan yasilu ilayka bijam'ihi. ó ní promise yẹn lónìí pé lan yasilu ilayka abadan bijam'ihi. bí wọ́n ti pọ̀ tó ni bí gbogbo kùrẹ́sì ṣe pọ̀ tó ni kò sẹ́ni tí ó fi nǹkan kan sí ọ ẹnì kan ọ̀gbọ́dọ̀ fọwọ́ kàn ọ́ bẹ̀lẹ̀ tí ó kó wọn gbà ọ́ bẹ́ẹ̀ yẹn bá gbà ọ́ ṣe ní ibú ṣàgbàpọ̀. títí tó wọn fi da yẹpẹ bóra bí aṣọ ọ̀sẹ̀ nìkan tí ó dààmú rẹ̀. fásitì ntọ́ olóògbé wa tó ní olúwa lọ́rùn òní fàṣìdá má wulẹ̀ ṣe yàrá ma látòní lọ yá máa ṣe ń ta gbangba ẹni ọba tó bẹ̀ kọ́ wa bá o. má àlẹ́ ìkàgàbọ̀ọ̀bọ̀ o don't care o ti yẹ don't fear o ní problem o ní wàhálà máa bá sẹ rẹ lọ. wàbùsírí bì dá. wàbùsírí bì dáadáa ìró nùnú tó gbé wa máa lè jẹ wàkọ́ rabi ya òyún náà o sì máa fresh dáadáa kọ́dà má rojú má sì kó susu má jísẹ̀ lọ́lọ́ yìí ń bẹ lẹ́yìn rẹ̀. Bàdá òtàní o pè mí náà sí oní wọn jẹ oní ń jẹun o ti pè mí náà sí bí ẹ̀sìn tó gbé wa wàtá àmúta. Ntọ́ sọ fún mi ní wípé òun ṣe wá sí fún mi kí n kú òun bí òòsà kébì náà kí n tẹ̀lé ọ. Wàlàkọ́dí sọ̀dá kìtà ẹ̀ ń bọ̀ làkọ́dí sọ̀dá kìtà. Ọ̀sọ̀dà òdodo lọ́sọ̀ ntọ́ gbé wa dà ẹ̀sìn rẹ̀ dà wàkúntà dámà fúnmà kọ́ dámà. Lẹ́yìn ntọ́ gbé wa ni a ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ pẹ́lẹ̀ pé ẹni ó sì fọkàn balẹ̀ sí ni ọ́ òun ló jẹ́ màá wípé ntọ́ gbé wa ò ní parọ́ tọrọ ọ̀parọ́ rí. Wàrà ti dàdí náà. Àrọ́ ti tàbí iná ẹ̀sìn tó gbé wá fún wa. Kọ́lé ni mo tún bí ànáwó. Èmi Abu Tholib mọ̀ mà bí ànáwó wípé ẹ̀sìn tó gbé wá bá wa yìí. Bàrí yíyá ti ní inú ẹ̀sìn tó lóore nínú gbogbo àdìyá nílẹ̀ bàríyà gbogbo ẹ̀sìn téèyàn ń sìn láyé ẹ̀sìn rẹ̀ yìí òun ni nàmbà wọn àwọn ló dáa jù. Láwùlà lè má. Bí ẹ bá sọlá wípé àwọn èèyàn máa bú mi wípé Abu Tholib ọwọ́ fi wálẹ̀ olóhùn lè bọ́ máa bàbá máa búrò rẹ̀ lọ ìṣègbà wọ́n máa wá sọ ńlẹ́nu lù áwọ̀ hazari ìdarí suspected. Wọ́n bú mi wọ́n bẹ̀rẹ̀ lè pa mí. Làwọn jáde jáde. Èmi là kọ́kọ́ ẹni tó ọba kọ́ gba kí n máa bọ́ polówó rẹ̀ kí àmọ́ ìfẹ́ kí wọ́n fa èéṣe tí Abu Tholib ò fi sọ wípé òun bá nàbí polongo ìsìlámù ọjọ́ náà. Sallallahu alaihi wasallam. Ó fi tiẹ̀ lẹ̀ ń fi ń protect rẹ̀ torí tóun náà bá fi wọnú ẹ̀ wọ́n rí wọn pa. Yóò ti kú lára wọn àmọ́ fẹ́ máa bẹ pẹ̀lú wọn kó lè máa rí àwọn information. Abu Tholib ò ní wọn náà bẹ́ẹ̀ni bọ́ ọba ní ẹ̀rí tó yanjú nípa Abu Tholib ọ̀wọ̀ náà ọ̀yà mẹ́rin náà wa àdíìsì tó mú wa náà ni wípé
wọ́n bí anabi yìí kéwòn Abu Tholib wa ó ní huwa fi dahdahi minan nar walawla ana lakana fi darakil asfali minan nar ó ní Abu Tholib anabi ní huwa fi dahdahi minan nar ń bẹ ní àárín náà tí e bá sàl barika àfonúfojì náà tí e bá sàl barika tó ń ìsàlẹ̀sàlẹ̀ ni ọba wà òun lòun bẹ lọ́hùn pé kọ́ bá òun gbé e sókè kọ́ má jẹ́ kí náà wọ́n máa jẹ́ púpọ̀ àdìsí tó mú wá ní àdìsí yìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ nǹkan méjì ni òjò lẹ́sẹ̀ ńlẹ̀ alákọ̀ọ́kọ́ jẹ́ nkọ́kọ́ bá ọjà alákọ̀ọ́kọ́ mbẹ̀ ni wípé dọ̀họ̀dọ̀ wọ́n yẹn ń lò fún ná omi ni wọ́n á lo dọ̀họ̀dọ̀ wù fún wọ́n yẹn ń lo dọ̀họ̀dọ̀ wù fún náà wọ́n lóge ń lò bẹ́ẹ̀ ànábì ó sì ní sọ̀rọ̀ kí lóge àràbíyà ó dàrú mọ́ sí ọlọ́run lọ́wọ́ dọ̀họ̀dọ̀ wù ni máa ní bẹ kò sí dọ̀họ̀dọ̀ wù náà ó ti yé àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé dárákìlà asifal kèéza àwọn kèfèrí lọ́lọ́run pìpì ààrẹ fún àwọn mùnáfìkì ìnàlì mùnáfìkì náà. ìdárákìlà asifal minan nar. wá tún yín wọn fún mi tú bá mi. láwùlà ìmọ̀lá mọ́tò orí. àwọn ìzárí tó bàtà ńlá jáde dání sàmọ́ àbíra kàmọ́ bìínà. ṣé ká Ahmadu Mukhtar àbá àwọn àgbàfẹ́ wúwe mi àti bàbá àwọn azakawi àbá àwọn ọlọ́kọ àti gbogbo ẹ̀yìn àlùfáà Abu Tholibi gbogbo wàhálà tó ń ṣe fún sí ọlọ́run ṣe rí àdíìsì wípé yóò wọ̀ ná àdíìsì yẹn àwọn alùsùnà ló ní àwọn síyà náà wọn ládìísì tiwọn tí ṣẹ́ẹ̀dì náà lè sọ wípé kánà àbí ọ̀gbọ́ kánà àbí Abu Tholib mu'minan yakitumu imanahu makhafatan ala bani Hashim àdíìsì kan ní ìwọ̀n náà àdíìsì tiẹ̀ ló mú lọ́rùn fi ní wọ́n wọ̀ ná èmi náà mẹ́lẹ̀ yìí lọ́wọ́ mu ní òní wọ̀ ná jẹ́rìí àti ọjọ́ májà ọ̀dà kìyàmà kọ́lọ́wọ́ tó yanjú ẹ̀ Abu Tholibi ò sí nù ná àdìsí tó ní Abu Tholibi ń bẹ nù ná Abu Tholibi ò ṣe kíni dànù Abu Tholibi ò ṣe kíni kò sí nù ná kò sí nù ná kó ọba rẹ̀ tó ń sọ pé ń bẹ nù ná fún mi. ẹlẹ́ẹ̀kejì Abu Lahabi tọ́lọ̀ ní tábàtì yáda àbí Lahabi wà tábà Abu Lahabi ò sí nù ná. akramakumul karim. méjèèjì wọn ojú lẹ̀ fún ọ máa ṣiṣẹ́ lórí ẹ̀. láwùlà ìmọ̀lá mọ́tò orí. Bàtà làwọn jẹ́ ní parí Samuhamida. èmi àwọn sọ̀rọ̀ aláìní làákà yìí bóun ti máa sọ yẹn ṣé ẹ máa pé òun tiẹ̀ wèrè ni ó ti yé báwọn àwọn tó sì bí wèrè ni wọn nítorí wọn jẹ́ wèrè ni pé bí ọlọ́gbọ́n bá sọ ọ̀rọ̀ ọgbọ́n kalẹ̀ wèrè ní máa bú ọgbọ́n ni ọlọ́gbọ́n tó bá fẹ́ fèsì lórí ọ̀rọ̀ ọlọ́gbọ́n òfin sọ̀rọ̀. Abu Tholibi ò sí nù ná. Abu Tholibi ò sí nù ná. Abu Lahabi ò sí nù ná. àwọn méjèèjì ò sí nù ná. mẹ́rin wájú ò bá rí bẹ́ẹ̀. bọ́ọ̀bá rẹ̀ ní ti sọ fún ọ wípé ń bẹ nù ná àbáyà tó sọ bẹ́ẹ̀ fún ọ yá àmú wa. dàtẹ́dúrókà àrètí ẹ̀. ó ti yé báwọn ìwárò yẹ mo jù sí ẹ bayni wa baynak. wọ́n ṣe. wa arju minka al-ijaba al-wafiya. tọ́ ọ máa ń ka tíra tọ́ ọ ka kọ́ńbọ́ọ̀lù ìyàwó rẹ. ọba yẹn pé tíra lọ ń kà tọ́ ọ ka kọ́ńbọ́ọ̀lù ìyàwó rẹ bọ́ọ̀ bá lè mú wálẹ̀ kan náà má sáré jáde gbìyànjú kó jó tó ọ̀sẹ̀ kan kó tó jáde àyè máa tètè máa jáde rẹ̀ ńjọ́ kejì ní ọ̀rọ̀ rẹ̀ yìí fi wọ international torí pé èmi tẹ́mi sọ̀rọ̀ kìí jẹ́ pé jọ́ kan náà ni mo wá wọ́n fẹ́ fèsì lérí ọ̀rọ̀ tí èmi ṣe rìsáàtì rẹ̀ láàrin oṣù mẹ́fà wọ́n fẹ́ fèsì ó ti jáde ńjọ́ kejì tí wọ́n ti máa mọ̀ yí pé èèyàn lẹ́kọ̀ọ́ nù èyí ṣe àdìbò báwọn Abu Tholibi ò sí kíni kò sí nù ná. Abu Lahabi ò ṣe kíni kò sí nù ná. wèrè kú lérí omi náà wọ́n bọ̀ wá mi rí a. ẹ má máa bá Ọlọ́run dájọ́ ẹ má máa bá Ọlọ́run dájọ́ tí ò dá ẹ sì má bá ànábì máa sọ ọ̀rọ̀ tá ànábì ọ̀sọ́ kò sí bí ànábì ti ní Abu Tholibi ń bẹ nínú ná kò sí bí ànábì ti ní Abu Lahabi ń bẹ nínú ná Ọlọ́run ò wí bẹ́ẹ̀ ànábì ò sì wí bẹ́ẹ̀. ayakumullah. ọgbọ́. karamakumul karim. Abu Tholibi ò sí nù ná sẹ́. Abu Lahabi ò sí nù ná. gbogbo àyàtọ̀ bá rí máa kó bọ̀ wá. wọ́n bá alákìsí máa bọ̀ wá. ẹ wà dọ̀jọ̀ kó ẹ wà sàlàyé fún ọ wọn náà padà wá jùlẹ̀ wípé èyí tó ń wíwùn gan ó tó rojọ́ rẹ̀ wájú Ọlọ́run tó bá ní wọ́n wà nù ná. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. akramakumul karim.